Mo kí gbogbo àwọn ọmọ ìyá wa ní inú ẹ̀sìn Islam, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin ọmọ ìyá tẹ́ jẹ́ mùsùlùmí. Nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀, ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rẹ́ wa, bàbá wa Imam fún gbogbo Ògbómọ̀ṣọ́ land, Sheikh Tolhat Yunus, Sheikh Dr. Tolhat Yunus. Ẹni tí àjọ fẹ́ràn ara wa ni wọ́n. Ìgbà tá a rí wọn lólódodo àdúró tí wọ́n àlátán, àwọn èyí sì látán, ibi a bá ti dúó àdúó ni. Alhamdulillah, bàbá ti kọjá pé ayọ̀ ẹni tó bá lóhun ọyọ̀ bàbá ní ìsìn ẹ̀kan dára rẹ̀ láàmú lásán ni. Bí èèyàn bá sì lẹ́yìn ó fọ èèyàn rọ́pò ìmáàmù Ògbómọ̀ṣọ́, òun náà ń dára rẹ̀ láàmú lásán ni. Wọ́n gbá géèmù ni, tó bá sùn yọ́ lọ sùn. Àmọ́ ìyá, ìdílé àwọn àfáà a máa ń pọ́n wọn lé, àwọn àfáà gangan fúnra wọn tó bá ń bẹ láyé a máa ń pọ́n wọn lé, tó bá kúrò láyé a tó máa pọ́n wọn lé lọ. Gbogbo àwọn àfáà wa pátá ẹ rí pé àwọn èyí akọ ẹnìkan kan nù wọn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó mórí bọ́njọ́ àlìkìyámọ̀, gẹ́gẹ́ bí ẹni tí ó sórí eréńjọ́ àlìkìyámọ̀, o ò gbọ́dọ̀ róòtọ́ kọ wá bù, o ò gbọ́dọ̀ wá rírọ́ kọ wá máa tẹ̀lé. tó bá ń jó òótọ́ ni a máa sì kíni láà máa pè lóòótọ́, òun láà sì máa support. Irọ́ àgbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀, àánú àgbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀. Tẹ́nìkan bá ń sọ tí ọ̀dà kò bá já àfa nítorí ọjẹ́, tó bá ń sọ tí ọ̀dà àgbọ́dọ̀ correct ẹ̀. Lónìí a fẹ́ sọ fún wa wípé ìmáàmù Tọ́láhá, ìmáàmù Ògbómọ̀ṣọ́ land, ó ti kọjá pé èèyàn á sọ pé àfẹ́kàn yan ìmáàmù. Ṣé inú ààfin ni ìmáàmù tí máa kírun ni àbínú mosque? Mosque gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá yányán Ògbómọ̀ṣọ́ land tí wọ́n mọ̀, òun náà ni ìmáàmù Tọ́lá tí ń kírun ẹ̀nà kò sì yọ, kò dẹ̀ sẹ́ńtì ọ̀yọ́. Bí èèyàn bá fẹ́ lò lágídí, àwọn gan ṣe tán àti kojú òǹtọ̀hún lágídí. Ìmáàmù wa, ìmáàmù Ògbómọ̀ṣọ́, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n kájú ẹ̀. Ọlọ́run ó jẹ́ mi wọ́n ogun. Ẹ máa gbọ́ o. Wọ́n lẹ́yìn kan wá sọ yí pé ẹni tó bá ti fà á lẹ̀, ìgbà wo lọ́bọ̀ ò fà yàn lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́. Èyí bàbá tó ẹsẹ̀ jẹ ní ẹ tí èsè mùsùlùmí yọ wà fa ẹnìkan lẹ̀ fún yín, ẹni tó yẹ pé ó ń sin Kùránì ká lórí irun. Kí lẹ fẹ́ fi wéra wọn náà? Ìwọ tó ń sọ̀rọ̀ gangan fúnra rẹ̀, ìwọ tó ń sọ̀rọ̀ pé ẹni ọba bá ti fà á lẹ̀ lágbà ní rábítà. Rábítà àwọn bàbá wa ni o. Rábítà àwọn bàbá wa ni o. Number one, ìwọ tó kọ́ ń sọ̀rọ̀ ohun. Number one ni pé kí ló ní lọ́, kí ni ìmáàmù tó lọ fẹ́ yọ yìí, kí ló ní lọ́? That's number one. Ìmáàmù tó fẹ́ mú wáyé náà, kí ló náà ní lọ́? Kí ni ipò rẹ̀, ìmọ̀ rẹ̀? Tọ́kájú ìmáàmù ni, irú ìró, irú ìborùn. Mo kàn fẹ́ sọ fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ wípé ẹ máa rẹ́rìn tí ní oge rẹ̀ máa jẹ tọ́kì, ẹ máa jẹun tó bá dáa. Kí ló dé? Ìtọ́lọ̀ ń ṣe fún yín ń bẹ lọ́dọ̀ yín, kì í ṣe propaganda. Kì í ṣe báyìí ń bá yín, wọ́n kàn ń pọ́n yín lásán. Àwọn kan wọ́n kàn ń pọ́n wọn lásán ni wọ́n. Tẹ́ ẹ bá ní wọ́n ní sánáwì lọ́wọ́, yẹ kí èèyàn check sánáwì yẹn. Ẹ̀yin ní sánáwì lọ́wọ́, a dẹ̀ rí níta ìfi sánáwì ṣe lórí mímbàrì. Ẹ tún ní PhD lọ́wọ́, gbogbo ayé ló mọ̀, ẹ kéde. Kágbá ìbá ní PhD ni wọ́n bá ti wọ́n á lẹ́nìkan tí ó tó yín, olóhùn wọn yan ẹnìkan tí ó tó yín. Ìtẹ́yìn náà ti mọ̀ pé ìṣe pápì lolo àbí wọ́n máa pè àwọn bíi bàbá Sùwé, àwọn irú eré báyẹn tí ìbá ti ń wò èyí banújẹ́, ẹ̀rín wọ́n fẹ́ kéèyàn ó ṣe kíni o, kéèyàn ò rín. Ẹ máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣe á bá a ṣe kíni o, bá a ṣe rí yìí. Àkọ́jọ́ ọ̀kọ́ sọ fún yín pé ní rábítà ìrìn èèyàn mẹ́ta ní bẹ́ẹ̀ ní ìbámu sọ́dọ̀ tàwa o. Ìran aláwọ̀ kọ́ rú àwọn tí wọ́n ń da rábítà rú. Wọ́n ọ̀pọ̀ ẹ̀yìn èèyàn ẹ má bu àwọn bàbá wa ní rábítà o. Àwa ń pèpè fún rábítà kún ó rìvọ́ọ̀mù ẹ̀, kí wọ́n rí organize ẹ̀, nítorí pé aláìkí àwọn ẹni Ọlọ́run àná ni wọ́n dálẹ̀. Àwọn ẹni Ọlọ́run sì tún ṣẹ́kù ní bẹ́ẹ̀ náà dì í sìn. Rábítà ní ìran mẹ́ta tí ò rojú má dàrú. Wọ́n ní àwọn bàbá wa tí sùúrù wọn pọ̀,
àwọn àfáàgbà ọ̀jọ̀gbọ́n sùúrù wọn lọ́pọ̀ àwọn ará kejì wọn dákẹ́ kí wọ́n mọ òdodo kì í sì pé wọn ò mọ ń tọ́ ìyá ṣe ẹ rí i pé nígbà wọn fẹ́ máa sọ̀rọ̀ pé bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní sọ ó lẹ́yìn tí ń sọ kódà tó bá di lọ́la tí adarí rábítà gangan bá wa sọ á ti mọ̀ pé wọ́n pèsè wọn lẹ́nu ni. àìsàn kì í ṣe president rábítà o torí president rábítà àáfàá wa ni o wọ́n kéwú níwò o wọ́n gbọ́n gan wọ́n dẹ̀ ní làákàyè ìtọ́pọ̀lọpọ̀ ń wò làwọn náà ń wò ọ̀jọ̀gbọ́n ni wọ́n àwọn èèyàn ń bẹ ní rábítà tó ń jẹ́ ọ̀jọ̀gbọ́n àwọn ará kejì wọ́n dá lé ni wọ́n àfẹ́ kíkọ́ bàjẹ́ ni nígbà táwọn òsì rábítà lọ́jà máa sọ̀rọ̀ báyìí tí èmi àti ẹ náà ta tinú ń bí tá a bá súnmọ́ rábítà níta àwọn bàbá yẹn ṣe làánú òsì á dá lé títọ́ lọ́wọ́ ó fi yanjú ẹ̀ ṣùgbọ́n mo rò bí àwọn bàbá wa ò ní dá lé kọjá bó ṣe yẹ kí rábítà ọmọ bá fò iye ìlélẹ̀ torí tí wọ́n bá dá lé jù kódà rábítà ó gbèpè láti sẹ́mọ̀ lóyún náà lẹ́dí náà káfà rúmi bá ní Israel àwọn tó yá kéńté inú àwọn bá ní Israel rà wọ́n ṣépè fún alálìsáni Dawuda wa Isa ibn Maryam alálìsáni ṣé Musa Isa àbíkẹ́ Dawud alálìsáni Dawud wa Musa wa Isa ibn Maryam dhalika bima asaw àwọn yẹn tó ṣe wọ́n ni pé wọ́n sẹ́lọ̀ ni o rọ́bìtọ̀ gbọ́dọ̀ sẹ́lọ̀ dhalika bima asaw wa kanu yahtadun wọ́n tún wá kọjá àlà èèyàn tiẹ̀ àwọn èèyàn máa pariwo pé rábìtà ti fẹ́ máa sẹ́lọ̀ pẹ̀lú kí wọ́n máa ṣe déédéé o pẹ̀lú kí wọ́n máa sọ̀rọ̀ o wa kanu yahtadun wọ́n tún kọjá àlà rábìtà kò ní sẹ́lọ̀ kò sì ní kọjá àlà lágbára Ọlọ́run fúnra àwọn bàbá rí ti mẹ́mbẹ́ kanu la yatanahawna anil munkari fahalu aw an munkarin fahalu la yatanahawna an munkarin fahalu sẹ́ẹ̀rí tí wọ́n bá ṣe nǹkan kan tí ó rọ̀ǹkì wọn ní kọ́rẹ́ tẹ̀ tí wọ́n bá ráwọn tó ṣe tí ọ̀dà wọn ní sọ fún wọn pé tẹ́ ń ṣe yí ọ̀dà wala bisa ma kanu yaf'alu Ọlọ́run ní sí ọ ní tẹ́ ń ṣe. Ọlọ́run ọba àlékè ọlá ẹ̀yà ìmọ̀ ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀ lóyún alladhina kafaru min bani Isra'ila ala lisani Dawuda wa Isa ibn Maryam àwọn ànábì Ọlọ́run méjì ló bí wọ́n ṣe pé níbi kí wọ́n máa sọ̀pọ̀tì tí ó yẹ wọ́n sọ̀pọ̀tì àbí kí wọ́n dá lé níbi tí ò ti yẹ kí wọ́n dá lé tọ́lọ́run bá sọ pé ẹ̀ṣẹ̀ wọn ni pé wọ́n ti kọjá àlà ní bàbá wa ní rọ́bítọ̀ tí a mọ̀ pé dá lé ni o ẹ sọ̀rọ̀ nísìn ẹ má jẹ́ kọjá àlà torí àwọn èèyàn ti ń pariwo pé gbogbo ẹni ó bá fẹ́ràn ànábì Muhammad sallallahu alaihi wasallam bá fẹ́ràn Ọlọ́run àtànábì ẹ̀ kókó ń rọ́bítọ̀ yóò sì já síbi kan firstly mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé rọ́bítọ̀ ti weak wọ́n tún wá ń weak ẹ̀ nígbà tí odidi Ògbómọ̀ṣọ́ ọba wà náà rọ́bítọ̀ kí á nìtúmọ̀ rọ́bítọ̀ tẹ́ ẹ bá rí àwa àwò ní rọ́bítọ̀ àfọ́ọ̀sì mọ́ọ̀mù akọ́kọ́ wà ń bẹ̀ ni ẹ ti gbọ́ dáadáa irú òde yín tó mọ́ọ̀mù wá a mọ̀ sí èmi yìí mọ̀ sí èmi gangan mọ ní mo sọ fún kábíyèsí pé ẹ jẹ́ wọn lọ sẹ́yìn tí mo pa àfẹ́ bá nǹkan jẹ́ nu o tí wò bá kó ń bẹ́ kì í ṣe rábítọ̀ ilẹ̀ Yorùbá mọ́ Ògbómọ̀ṣọ́ lẹ́fẹ́ jẹ́ jáde kó ń bẹ́ yìí mo yẹ pé mò ń bọ́ àbẹ́ tó bá kó ń bẹ́ kí lẹ́ ń ṣe sẹ́yìn mọ̀ pé rábítà tẹ́ ń gbé lẹ̀ Yorùbá kò sí kó ń bẹ́ gan tẹ́lẹ̀ ẹ̀sìn parọ́ pé lẹ̀ Yorùbá ni kò sí kò ẹ̀ mọ bẹ́ẹ̀ nítorí tí Èkó òfin sí ń bẹ̀ ìwà màdàrú yìí kò lè jẹ́ kí Èkó wa ronú pé jẹ́ ń wà ń bẹ̀ bí màdàrú bá sì wà ń bẹ̀ o. rọ́bítọ̀ ẹ̀yin bàbá wa ẹlẹ́ẹ̀kejì tí mo débẹ̀ ni o ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ torí mo mọ̀ yín dáadáa ẹ̀yin bàbá àlùbáríkà àfáàwá ṣúgà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn onílàákàyè ni o àwọn máa mú wa nìbàdàn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn máa mú wa ọ̀pọ̀lọpọ̀ máa mú Lisa àwọn máa mú tó nílàákàyè bẹ́ẹ̀ inú wọn náà ni Dr. Yunus náà ní àwọn làákàyè táwọn wò mọ̀ rọ́bítọ̀ lára náà nù máa mú tàwa náà nílùú wo Dr. Abdulmumin àwọn táwọn wò mọ̀ yín lára náà nù táwọn èèyàn bá ti rí i pé rọ́bítọ̀ yà yàkuyà wọ́n fi rọ́bítọ̀ lẹ̀
àwọn jẹ́ pé rọ́bìtọ̀ ọ̀ parẹ́ orí ẹ tó ti wá parẹ́ òun náà ó ṣe parẹ́ ẹni ọba yìí rọ́bìtọ̀ jẹ́ sẹ́yìn mọ̀ ẹ̀yin bàbá ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn máa béèrè pé ìran mẹ́ta mo pé wọ́n wà ń bẹ̀ ìran aláwọ̀kọ́ ọ̀nba nǹkan jẹ́ wọ́n kéré gan tí ẹ̀yin èèyàn wa tí mo fi dákọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ká mọ bá sì tà á mọ́là báwo la ṣe fẹ́ dí pẹ̀lú rọ́bìtọ̀ iṣẹ́ ọwọ́ àwọn àgbà ni o iṣẹ́ ọwọ́ àwọn ẹni Ọlọ́run ni o bàbá wa Sheikh Adam Ali lórí bàbá wa Murtado Abdulsalam nìbàdàn Elékùrọ́ bàbá Madu bàbá wa Sheikh Abaki Muhammad àtàwọn bàbá bẹ́ẹ̀ lọ àwọn náà ṣiṣẹ́ ìgbésẹ̀ nìkan o àwọn ò sì fẹ́ kọ́ fọ́ ṣùgbọ́n ó weak ó sì ní ìdí reformation àkànpariwo pé kí wọ́n jẹ́ kán rìvọ́ọ̀mù ẹ̀ kàkà kí wọ́n wá rìvọ́ọ̀mù ẹ̀ ẹ wá ń fààyè gbọ́tẹ̀ ọ̀tẹ̀ tí máa tẹ̀yàn ọ̀tẹ̀ tẹ́ ń fààyè gbà ẹ̀ tẹ́ wá ń jẹ́ kẹ́nìkan máa gbẹnu rọ́bìtọ̀ sọ̀rọ̀ yóò tẹ̀ rọ́bìtọ̀ ẹ wá máa gbọ́ dáadáa jẹ́ ń sọ nǹkan pè rọ́bìtọ̀ fún yín ṣe rọ́bìtọ̀ tẹ̀ wíwùn registration rẹ̀ ti stable o àkọ́ni wọn kọ́ fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nù nǹkan pè rọ́bìtọ̀ registration yín gẹ́gẹ́ ò tí ì ṣe kíni kò tí ì stable pé ìjọba mọ̀ yín officially pẹ̀lú òfin kí ló dé nítorí wípé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ táwọn bàbá wa gbé kalẹ̀ ni wọn èlé èèyàn rọ́bìtọ̀ òfin tí rọ́bìtọ̀ ń lò táwọn èèyàn kan bá dìde pé ẹ̀yin tẹ́ fẹ́ dàrú ń dàrú àárẹ̀ ó ṣe rọ́bìtọ̀ mo kó o dẹ̀ bẹ̀rẹ̀ ọmọ yí ẹ̀yìn kan nítorí ẹ̀ tí ó yé òun ẹ̀lẹ́ni mẹ́sẹ̀jì òun. ìkejì rọ́bìtọ̀ tẹ́ wí àjọṣe ni o kọ̀ is authority o àpérò ẹ̀ láṣẹ lórí ìmáàmù kankan ẹ̀ lè yàn ẹ̀ lè yọ. gbogbo tẹ́ ń sọ nípa ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ìjẹ́ ń pè lógbómọ̀ṣọ́ ìmáàmù bẹ̀ ẹbí sẹ́ra mosque ní ẹ lè yàn yàn síbẹ̀ ẹ lè yọ ẹni tí bá ń bẹ̀ ń bẹ̀ ẹ wá ní ààfin lẹ́ ń lọ ààfin bú ààfin ọba èyí tí ì ṣe mùsùlùmí ṣé òun mọ nǹkan kan pa ìsìláàmù ni ṣé ẹni tí ìwà ṣe mùsùlùmí kọ́ báyìí ń fa olódò kan lẹ̀ kó lè fa àwọn báyìí náà ṣe àbí èso ọ̀rọ̀ rọ́bìtọ̀ lè yìí àwọn bàbá wa ń ṣe sùúrù ni mufti tẹ́ ẹ jẹ gan àwọn bàbá wa ń ṣe sùúrù ni ògbón kálukú ṣe ìyẹn ló bí ebi nínú rọ́bìtọ̀ gangan nìkan ti mì wáyé nínú most important city tí ń jẹ́ rọ́bìtọ̀ lónìí ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ kan mọ́ because àwọn tó bá jẹ́ pé Ọlọ́run bá dáadáa tó ń jó lódodo tí wọ́n sì ń sọ ara wọn ò lè balẹ̀ níbi kẹ́nìkan á máa fi rọ́ lọ́lẹ̀ ní bàbá wa ọ̀nà mẹ́ta ní rọ́bìtọ̀ pín sí àwọn kan ń bẹ tí wọ́n sì ń da nǹkan rú ẹ pè wọ́n ṣàkíyèsí ó tó gẹ́ ẹ má jẹ́ wọ́n sọ yín lẹ́nu wọ́n ti wíìkì yín débì kan. Number 2 ẹ̀yin bàbá wa gangan tá àwa máa ń pọn lé ibikíbi tá a bá ti bá yín a máa ń pọn yín lé lọ́rọ̀ àwa lágbà o àwa lẹ́yìn tá a máa ń pọn lé o irú mo ṣe wá síbí nísìn àwọn àfáà mi àwọn ọ̀gá mi tí wọ́n bá tún ní tí mo tún sọ ó kù síbí yín tó gbọ́ lágbà Ọlọ́run tó wá dìgbà míì àní sọ bẹ́ẹ̀ mọ̀ àwọn máa gbọ́ràn ò láti lọ bọ́lọ̀ bá ṣe máa pa wọn tá à ń pọn lé bá ṣe máa pọn lé wọn pé nípa àwọn wá ipò kankan ní èdè ipò mo ní ipò tó ju the Grand Mufti of Yorùbá lọ mo ní ipò tó ju bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ gbọ́ dáadáa àfáà tí máa jáde lọ ìpàdé àgbáyé ni mí lórí Islam èmi ni mo sì ń darí gbogbo ilẹ̀ Áfíríkà lórí ọ̀rọ̀ Kudus tí ṣe mọ́sáàsì ẹlẹ́ẹ̀kejì ní Islam gbogbo àgbáyé gbogbo West Africa ń bí ẹni tí mo mẹ́rin pé Áfíríkà dúdú bí orílẹ̀-èdè 15 ni á Côte d'Ivoire ni o Mali ni o Senegal ni o àwọn àwọn kò sí Senegal bẹ́ẹ̀ Mali bí ni o Niger ni o gbogbo àwọn orílẹ̀-èdè Áfíríkà tá a wà ní West ń bí president gbogbo rẹ̀ tí wọ́n dìbò yẹn ní conference tí wọ́n fẹ́ sẹ́ni kankan tó tako ní gbogbo country 15 yẹn kò sẹ́ni kankan tó tako gbọ́n náà ní ẹni tí wà ń bẹ́ wọ́n á ti wà lẹ́nu struggle yìí ó ti lé 25 years
èmi ni president ẹ̀ wọ́n àìfi bùgá o ẹ máa ń fa nǹkan sìn lágbára Ọlọ́run ẹ máa rí àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ wá láti more than 50 country tí 15 yẹn wà ń bẹ̀. ètò ìṣe pé kí ni o mo tó wà ní board of trustee institution ńlá tí mójútó kudus lágbàáyé lẹ́fọ̀ àgbáyé lóyún àti Europe àti ilẹ̀ Lárúbáwá àti Africa board of trustee náà ni. so tí ó jẹ́ ẹnu wọn bá tá à ń rí lóye àti mọ̀nà kí nǹkan ó lè bá a dá tá a náà bá ń sọ ọ yẹ kẹ́ ẹ máa consider rẹ̀ díẹ̀. ìyẹn la fi sọ fún wa yí pé àwọn àgbàlagbà tí ń bẹ ní rọ́bìtọ̀ yẹn á fẹ́ràn rẹ̀ torí nǹkan méjì àwọn bàbá wa tó dálẹ̀ àkọ́kọ́ ìkejì ni pé àìdíà gidi ni wọ́n gbé kalẹ̀ rọ́bìtọ̀ gangan fúnra rẹ̀ àìdíà ṣùgbọ́n ẹ rìvọ́ọ̀mù ẹ̀ kì í ṣe bó ṣe rí láyé àwọn bàbá wa ló ṣe rí ní ìsìn àtúntì wá rí ẹni tó yọ pọ́npọ́rọ́ tì í tó fẹ́ wíìkì ẹ̀ wọ́n fẹ́ destroy rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu láì níṣẹ́ kan tí ó ṣe kò lówó tí ó gbé lẹ́wọ̀n kò sì nímọ̀ kan tó kọjá tara yòókù. àfi kíkà múra kàkàkàkàkà àlìálí wọn ó sì ṣẹ̀ṣẹ̀ máa wọ ẹlòmíì lọ mítìn ní kó tó débẹ̀ kì í ṣe pé ó tó bí àti rìn mọ́ ìwé ìbí ní ìsìn wọn rìn lọ lé mo lè rìn wá bí ọmọ rìn káàkiri ẹgẹ́ ìsìn ẹlòmíì ọ̀bẹ̀rù Ọlọ́run kan wọ́ọ́yé kò sí làákàyè ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ làákàyè màdàrú sá ó tó sinmi. rọ́bìtọ̀ àwọn tí ń da nǹkan rú wọn à pọ̀ èèyàn nítorí pé wọn ò pọ̀ ni pé ẹ má rò bí wọ́n ṣe tóun wọ́n lè lọ títí Ọlọ́run fẹ́ kí wọ́n fìtínà tiwa fásìkò kan tó bá yá wọn jàbọ̀. Number 2 àwọn bàbá wa tó dáa àmọ́ wọ́n dídá lè ní ń pọ̀ jù lẹ́fì rò bí wọn ò sí àwọn bàbá àlùbáríkà wọn bẹ̀ ó ti ń pọ̀ jù ni. ẹ̀kẹta làwọn tó pé wọn ò tiẹ̀ mọ̀ kankan nípa nǹkan tí ń lọ àwọn kan jókòó mítìn lásán wọn kàn jókòó mítìn lásán Ọlọ́run mọ nǹkan táwọn á ṣe ní rọ́bìtọ̀ àwọn náà pọ̀ ìtọ́pọ̀ jù làwọn bàbá àlùbáríkà àwọn ìmáàmù ńláńlá bíi bàbá wa ìmáàmù Ìbàdàn president general afáwà àgbà ṣúgà bẹ́ẹ̀ 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 lọ. Nam ìmáàmù Tọ́lá pẹ̀lú ọ̀rọ̀ yìí pé ìmáàmù kan làwọn ó gbà ṣé ẹ̀yin ọmọ pé ààfin ti yàn máàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni bàbá kí ló tuntun mẹ́. bẹ́tà ní àwọn èèyàn mọ̀ sí máàmù lónìí tí ó pamọ́ nínú Ògbómọ̀ṣọ́ kó tó pamọ́ ní outside kíni Ògbómọ̀ṣọ́ ó tó jẹ́ máàmù ó tó fi sẹ́rán kò rújú kankan gbẹ́gàn ó bá ti fọ́ ọlọ́pọlọ àbọ̀ fọ́ ọ lójú lókù ẹ̀gàn wọ́n sì máa ba ayé èèyàn jẹ́ ẹ̀gàn máa ba ayé èèyàn jẹ́ ni bí èèyàn bá dá ẹ̀gàn ó sì sọ ọ́ di jákujàku. Ìmáàmù Tọ́lá ni ọ Yunus Tọ́lá dọ́kítọ́rù ni fàkéhù ni ó gbọ́ ẹ̀sìn yìí ẹnu wọn bá àmọ́ tọ́lọ́hún fún ó ń lò ó a sì gbádùn ẹ̀ gbogbo àgbáyé ní gbádùn ẹ̀ àdúgbò ọ̀dọ̀ lọ èyí ń bá wọn stáǹdì wa rẹ̀ ni pé àwa pẹ̀lú ẹ̀ títí láìláì àti gbogbo àwọn bàbá ikú náà bàbá wa ní rọ́bìtọ̀ jáde àwọn èèyàn fẹ́ fún ọ ní ọtọ́rìtì wọn fẹ́ fi àpọ́nlé ọtọ́rìtì sin ala ṣùgbọ́n iṣẹ́ táwọn kan ń dán owó orú tí ó ṣẹlẹ̀ náà ó jẹ́ àmọ́ wípé àṣẹyẹ lẹ́nu àṣẹyẹ láṣẹ àwọn bàbá wọn gbọ́n pọ̀ wàláhì wọ́n lè yọ ìmáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tí yìí wọ́n lágbára dé tí wọ́n bá yọ ìmáàmù gbogbo wa láṣọ pé ìwọ ìmáàmù wọn ti yọ náà ní táwọn bàbá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláhì láàrin ṣùgbọ́n wọ́n ìjọba fún ẹ lọ́tọ́rìtì yẹn o anybody ò fún ẹ lọ́tọ́rìtì yẹn o ṣùgbọ́n ààyè táwọn gan tora wọn sí níwájú Ọlọ́run nínú Islam àtọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn àti ṣètàrí tẹ́ǹsì kí ni tẹ́ǹsì èyí tó ní wọ́n ti gbé rìpọ́ọ̀tì dọ́dọ̀ òun rìpọ́ọ̀tì ti dé ọ̀dọ̀ wa níta wàá fẹ́ láì ní ẹsẹ̀ pé ntí ọba yẹn bá ti mú wa báyìí a kàn máa gbà báyìí ni pápì lolo ní Jacob pápì lolo bàbá wa ndé àti bàbá suwe lọ́bìs ọlọ́ọ̀bẹ̀ kọ́ lọ́dẹ̀ o wọ́n kàn lu ọ̀pá wọ́n lu ọ̀pá sólógbò mọ́sọ̀ ni wọ́n lu ọtí sọ pé kẹ̀kẹ́ gan wọn ní rántí gbé tàbí mọ́tò ìjọ ń pè ní rọ́bìtọ̀ lónìí àwọn èèyàn tí wọ́n kó yẹ̀yẹ̀ bá rọ́bìtọ̀ lọ́jọ́ ara yọ ọmọ pé àṣẹ ọ̀sọ́ tí ẹ̀ sì mọ̀ pé ó sì kàwé yóò ti mọ̀ pé ẹ̀ kàn ń ṣe àwàdà lásán ni ẹ̀ kì í ṣe kóòtù ẹ̀ kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì
ìfún ọba kò lè yẹ ìmáàmù wọ́n ẹgbẹ́ dáadáa tí wọ́n bá ti rí pé gbogbo àwọn mùsùlùmí ọ̀ yarí ní ìsìn ni wọ́n sọ fọ́nà pé wọ́n gan lọ́kù ń bẹ irú àwọn ọba tí wọ́n máa ń tírẹ́tì ìmáàmù tí wọ́n fẹ́ dà gbòòrò rú ìjọba máa ń sọ fún wọn pé tí ọba wọ̀ kẹ́hìn gbòòrò sí kíni authority wo lẹ ní èyí ẹ̀sìn àmọ́ àparọ́ fún àmì láyé òde òní tí gbogbo nǹkan ti hàn ẹgbẹ́ ẹgbẹ́ lásán ni ẹgbẹ́ ẹ̀rẹ́ pọ̀ orí ẹgbẹ́ rọ́bìtọ̀ tẹ wí ní ìsìn tí wọ́n rẹ́jísà ní CAC pọ̀ àwọn ẹgbẹ́ state b wọ́n tún wá lọ rẹ́jísà kótọ̀bà àwọn ní àwọn òlé báwọn yìí ṣe kò yẹ ká rí ìmáàmù kan ńlẹ̀ káàró òjèrè kó tún wá lọ dẹ ẹgbẹ́ mi ilẹ̀ kó sì lọ rẹ́jísà rẹ̀ kò yẹ ká rí a sì rí tẹ́lẹ̀ nígbà kóbókóbó àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà ni wọ́n kálukú òkúta ló máa jókòó ti ìranù ẹ wò ó ti pẹ́ tí rọ́bìtọ̀ ti fẹ̀yìn lélẹ̀ ẹ jẹ́ àdúrà kan fún yín sẹ́yìn kan nǹkan bíi méjì náà ni nínú tó gbajúmọ̀ jù ní bíi kẹ́ ẹ máa mọ́sù tẹ́ẹ̀mù ńlẹ̀ tẹ́ bá tó ti mọ́sù ní ẹsẹ̀ ẹ̀ tẹ̀ ni Jésù tó bá ti kéde àti níṣọ̀kan gbogbo mùsùlùmí ti wà níṣọ̀kan ẹnìkan kàn gbọ́dọ̀ mú oṣù wọ́n ti mú oṣù àwọn ará ilé yín ló mú irú àwọn aníwò ní sáà ní tẹ̀lé oṣù yín oṣù tọ́n látẹ̀lé oṣù tí wọ́n rí ni o níjọ́ tí wọ́n rí kì í ṣe oṣù tí wọ́n máa dá ọjọ́ rẹ̀ lẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ láyé bí ẹnìkan bá dúró nílùú rẹ̀ tó wá lóhun ó máa tẹ̀lé oṣù tẹ́ ẹ̀ máa dáhùn àwọn yóò sì rí àmọ́ iye èrò tí wọ́n kú lẹ́yìn ẹ̀yẹ ẹ máa múra bọ̀ Ramadan yóò sọ fún yín bó ṣe jẹ́ ẹ̀tẹ̀tẹ̀ ìlú ẹ̀ ibi ẹnu tó kù náà nu tẹ́lẹ̀ ń ṣe. àwọn àgbà onímọ̀ wọ́n mọ bí ànábì ṣe ní awóṣù bí àṣẹ kéde rẹ̀ ìjọ wo lákéde ẹ̀ àwọn gbogbo mùsùlùmí ọ̀dọ́ náà ló ti ó tún ṣe wá kà ó tún lè gọ́gù ẹ̀ gan àmọ́ àwọn máa kéde oṣù lẹ́ẹ̀bí àìsí bí ààrẹ dẹ̀ ìgbó wọn ti ṣe bẹ́ẹ̀ lágbàáyé ń bo ní àgbáyé kẹtọ́ka rẹ̀ tí ó ti kéde ilẹ̀ wọ́n ní wọ́n ṣe kéde nǹkan ní Islam adúgbò ọ̀dọ̀ Ọlọ́run àwọn ilé yìí ó rí mẹ́rin lójú wa gẹ́gẹ́ bí ilé yìí ilé Sheikh Adamu Ìlọrí ilé yìí ni àlééfà àwọn kọ́lọ́njẹ́mi wọn ogun tó nítorí tá a fi pè wọ́n lálééfà wọn ni pé wọ́n jọ bàbá wọn dá nǹkan rú adúgbò ọ̀dọ̀ Ọlọ́run Sheikh Saban mọ̀ wí o àwọn táwọn àgbà fún nìyẹn gbogbo ọmọ pátá làgbà fún àfi ìjọba wọn ń ta pótópótó ń jábọ́ irú ìborùn gbogbo àwọn tí wọ́n máa kó káàkiri náà gan bí àwọn kan tí àwọn tó wọ́n padà sílé kékòó lọ ṣe bẹ̀rẹ̀ ìtìdáyé àbí wọ́n tún dà díkà ike wọn ò lè bá rí bákan wọn á mú kóra yín káàkiri à ń da nǹkan rú ọ̀tẹ̀ tí ń bẹ́nu yín ẹjẹ́ lọ pátì ẹ sì gbọ́ àwa kọjá ẹni tẹ́ sọ pé ẹ ṣàṣì o lóyún kankan tẹ́ lè ṣàṣì akápẹ́ tíà ní àjọmọ tíà ní kò sí nǹkan nù tíà oògùn náà lè ṣà ẹ sì yá wèrè ní tàbí kẹ́ ní stroke ní times 10 ọmọ òlé lè ṣàṣì bá sì bí ọdá lọ ṣàwá mo tún sọ fún yín pé tí ẹnìkan bá jókòó àṣàṣì ní òní yìí òní di ọjọ́ mẹ́jọ tọ́lọ́run fi dà ló ẹ máa tẹ́ni ẹ sì lè pa Yúnúsà náà gbogbo àwọn ẹni Ọlọ́run àwọn bàbá wa àgbà tí wọ́n fẹ́ òdodo wọ́n ń ṣàdúrà fún gbogbo àwa kéékèèké náà à ń ṣàdúrà fún kò sí àga tí ó ṣe bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ máa dán tì yín o ẹ̀yin bàbá rí àlùbáríkà àkọlù yín o n ti ń bí anú náà ni pé ẹni tọyọ wà láàyè àpọ́nlé tí wọ́n ń yẹpẹrẹ ara rẹ̀ wọ́n fẹ́ máa yẹpẹrẹ yín wọ́n fẹ́ máa mú ikú láàyè yín àwa mùsùlùmí a ti ní ọ̀nà tá a lè gbà ṣe dáwà wa rọ̀ wá bí tó pọ̀ tó bá ti ń ṣe dáadáa ni kẹ́ ẹ dúró tì ẹni tí wọ́n bá ti ṣe dáadáa ẹ kó ń bẹ́ ẹ lọ bí wọ́n bá ti ṣe dáadáa kò sẹ́ni ọlọ́tọ́rìtì nínú gbogbo ẹ tí ń bẹ ìjọba nìkan ló ní ọtọ́rìtì àti kékeré lórí àṣà táwọn ọba ní ọba gan pààtì ìjọba ni so Islam wá rè ní tí Islam bá sọ ni ọba kan ò lè làlẹ́ alọ́ ìjọba gan ò lè làlẹ́ alọ́ ní tí Islam wá bá sọ iná ni gbogbo àwọn mùsùlùmí ó sì bá Islam wa mú Yúnúsà ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ṣàyẹ̀rẹ̀ yìí ìwọ tí wọ́n bá fi ọ́ síbẹ̀ ọkàn jẹ́ kára yóò rí bí o ṣe tẹ́tó ìwọ tí àmọ̀pọ̀ tẹ́tó wá kọrí sí wá níwọ̀n ní ìmáàmù kan níbì kan tára yóò yàn ọkàn bó ṣe tẹ́tó wọ́n ti mọ̀ pé kódà gan àwọn ọmọ dáwọ̀ tí bóyá lè ní certificate ìtìdáyé lọ wọ́n á máa fèsì Yúnúsà sọ pé
fawqa sanawi ala al-aqall athanawiya àbájan phd mọ́ gbogbo àwọn ọgbọ́n gbogbo àwọn ìmọ̀ yẹn ni ìmọ̀ tó lè jẹ́ kí èèyàn ọgbọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba àlekèọlá àwọn tí ń da nǹkan rú ọlọ́run bá ní kó ṣe àánú ó bá ní yanjú ọ̀rọ̀ wọn àwọn tí wọ́n ń ṣe dáadáa ọlọ́run bá ní tọ́ wọn sọ́nà gbogbo ibi tó ti dá ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àwọn bàbá wa ní League of Imam Rabita ọlọ́run bá ní dúró tì yàn wọn bá ní kọ́ wọn bá kọ́ ìmọ̀ sí àwọn tí wọ́n fẹ́ máa dà ẹ́ láàmú ọlọ́run bá ní kó sáwọn náà nù wọ́n fẹ́ máa bó kọ́ Rabita jẹ́ ọlọ́run bá ní kó ṣe àánú àpọ́nlé yín wà ń bẹ mọ́kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ lọ́tọ́rítì àti yọ̀yìn àbí àti fìyàn síbẹ̀ ni ẹ náà sì máa ẹ̀ ṣe rí àwọn ọba wọn á tún máa dá sí ẹ̀wọ̀n máa ó ti ní bọ́ńkálukú ṣe ń yàn máa mú ìlú ẹ̀ tó kẹ́ ní wọ́n lọ mú màmú wa bí kan ẹ̀ka ń tara yín jẹ tó bá wù màmú ó lè jọ ẹgbẹ́ yín tó bá wù ó lè má jọ ẹgbẹ́ yín ṣùgbọ́n tó bá ṣe wípé àpọ́nlé odidi tẹ́ ẹ níni ẹ fẹ́ kọ́ máa remain sí àlìkámọ̀ wọn lọ́wọ́ inú rẹ̀ sí àbí ìwò lọ́wọ́ inú ara wọn ẹ̀yọ́ kúrò láàrin yín àbí kẹ́ ẹ sọ fún un pé ó tó ọgbẹ́ àbí kàńdá tọwọ́ inú rẹ̀ sí ẹ̀yọ́ kúrò ẹ̀já mọ ojútùú rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ yọ àníyé máa pọ́n yín lé láàyè yín àníyé máa mọ dáadáa tí ń bẹ lọ́dọ̀ yín àìmọye mọ́ọ̀mù tó yẹ pé 99.9 dáadáa rẹ̀ tí ń ṣe nílùú ẹ̀ tó yanjú bí mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ yẹn tí wọ́n dá nílùú wọn gan ṣé náà láàfin tí ò fẹ́ tó kan tí wọ́n ń dánwò ní Rọ́bítọ̀ lára aṣọ tí gbọ́rọ̀ mi iṣẹ́ mélòó lẹ́yìn mọ́ọ̀mù ṣe ní Rọ́bítọ̀ tó ìtẹ́ǹsì ní ìlú yín ìwé kan jókòó mi tì ń bẹ̀ ni gbogbo ẹ̀yin mọ́ọ̀mù pátápátá máa dúró dáadáa tẹ́ǹsì nílùú yín máa yí wàhálà tẹ́ǹsì nílùú yín yà jẹ́ kí ìjókòó kan wá máa ṣe pé wọ́n máa bà yín ló kọjẹ́ àwọn náà sì ti gbọ́n ìjókòó yẹn á fún ní ẹnu bó ṣe mọ̀ ṣe wá rí ẹ tí bá ń bàjẹ́ á fòkọ́sọ̀ òun náà gbogbo nǹkan làwọn rédíò bó bá fẹ́ ja ìjà lọ́ọ̀yà yóò sùn ọ wà sí kóòtù tó pò yìí gan tí ó pọ̀ látọ̀ á nà ọ́ mọ́lẹ̀ wọ́n sì ja físíkà náà ọ jẹ ségéyà wọ́n bẹ́ẹ̀ sí lọ́mọ kí ó lànà lọ́mọ kí ó káàkiri ní gbèsè àti ní sọ́ra wa bẹ́ẹ̀ bá lóun ó lù wá àwa ò lè káwọ́lẹ̀ àfa àwa mọ̀ ní àfa àwa ni kò sì máa káwọ́lẹ̀ ni o máa ń náwó olóko tó gbá láti fi tiẹ̀ náà fún ọ̀gbọ́n mi wá ọlọ́run ní bá bá ṣe bá yín jà ní kẹ́sì kíni ọkọ̀tìlú ń káfàtà nǹkan mọ̀ ìkọ̀tìlú náà kó ń káfàtà ṣùgbọ́n àwọn èrè èèyàn fín wàláhì àkùnrin èèyàn fín ẹ̀yin tẹ̀ máa sọ pé wọ́n rí èèyàn fẹ́ lọ́wọ́ nínú gbogbo àwọn tó ń pè ní wọn múlẹ̀ Yorùbá yìí ìta ni lọ́pọ̀ jù mẹ́kọ́ tó gbọ́ dáadáa ìtawà ni kò síbi kankan tó ti fẹ́ bá Ta'awunu branches ní ìtọ́ pé ọlọ́run ọba lónìí ó ti lé lọ́gọ́rùn kan gbogbo mọ́ọ̀mù bẹ̀ ó rí táàrẹ̀ ni gan mọ́ọ̀mù wa ní sà gbogbo mọ́ọ̀mù wa ní èrè ni o gbogbo àwọn mọ́ọ̀mù pátápátá la ṣe dáadáa sí àwọn ṣe dáadáa wọ́n sì ṣàdúrà fún wa mo sọ pé mélòó ni àwọn mọ́ọ̀mù tó pa mọ́ dáadáa tí wọ́n ń ṣe tá a mọ dáadáa tó kálukú ń ṣe ní gbogbo òlú ẹ̀ tẹ́kàn àdé Rọ́bítọ̀ tí wọ́n á jókòó mítì ń bẹ tẹ́nìkan á ń da ọ̀rọ̀ pápù lólè àti bàbá Wándé àti òṣòṣò bá aṣòwe àwọn bàbá náà yà ń wòran pé ń bọ̀ bá parí gbogbo géèmù rẹ̀ á stáàtì tọ́ba yẹ kásìkínì ká stáàtì bàbá ẹ kú làákà ṣùgbọ́n ẹ má jẹ́ kí sòrò wọn pọ̀ jù tọ́lá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa yọ kúò wọ́n sì máa dá tuntun lẹ̀ wọ́n ti ń ṣe o yóò wà pọ̀ sí tàbí wọ́n lọ máa jọyìn àwọn tí ń bẹ ńlẹ̀ bó ṣe rí mo sọ fún yín wọ́n kàn dàbí ẹni pé ẹgbẹ́ yẹn wáyé rí kò sí mọ́ ni kódà kẹ́ máa jókòó mẹ́tẹ̀ tálíkà mẹ́tò yóò ṣe rí ni bí ẹni pé ọ wáyé kò sí mọ́ àwọn tó válù láàrin yín lẹ ni wọ́n lẹ ń wòran kan máa kà lábùkù yìí ṣé ẹnìkan tó bí àti kan ìmáàmù Ògbómọ̀ṣọ́ lábùkù ni ta ni ọ́ tọ́ba lọ sọ̀rọ̀ sórí sọ̀rọ̀ tó tọ́ba ló ti ẹ̀ ní màgán ìmọ̀ mélòó ló ní tó bàbá táwọn wò mọ́ àwọn afáwà àgbà táwọn wò mẹ́lòmíràn la Ọlọ́run ti bá a tún bẹ̀rẹ̀ sí kí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lọ́run ti tún bẹ̀rẹ̀ sí àwọn ọmọ tí ṣèkà Ádámù bí tó pọ̀ tí wọ́n dá bí nǹkan mi kò sí kankan nínú ọjọ́ náà àwọn ṣèkà Ádámù tí ọ̀dà bí èyí tí takòtòkòtò yìí lọ wo wọ́n ò ṣe dúró tí Ọlọ́run náà nù tọ́wọ́ rẹ̀ jà wá já o wọ́n rẹ̀ sanángàlì dọ́wọ́ ló ní dọ́wọ́ àwọn ẹ wá gbọ́ dáadáa èyí tí ẹ mọ̀ sọ pé ẹ mọ̀ mẹ́nu bá àti sàdáyàn rí á mẹ́nu bá
láyéláyé yẹn má pè mí lórí pé mọ́ mẹ́nu báyìí nìkan ẹ gbọ́ ntí kẹ́ ẹ sọ òun náà ni wípé kí n má ta bá àwọn ẹni ọlọ́run ṣé láyé lónìí ẹ̀ tí mọ̀ pé ẹ̀ tí ìṣẹ́ni ọlọ́run níbo ni kò sẹ́ni kan tí wọ́n sọ pé wọ́n ba àfa wa jẹ́ ba àfa wa jẹ́ àfa wa lọ́mọ tó lálùbáríkà gbogbo wọn ẹnìkan kan kọ́ wọ́n pè mí lórí pé mọ́mọ́ bá ta ni máa ń tọ́ ta bá àwọn àṣàbí kọ́mọ̀ra gbà fún ọ ọ̀tá bá àwọn àṣàbí ọ̀dẹ̀ gbogbo kò wá síbi tó bá dé báyìí o nímọ̀ sùúrù gidi ọ̀lọ́rọ̀ gidi ọ̀lágbèkalẹ̀ gidi àrífín ní ìgbéraga jágajàga rándanrandan kú òun bẹ́ kó kú òní ojú láyéláyé yín tó ra pé nǹkan ń bẹ lára tí náà o wọ́n pè mí lórí iye ńranu o lè pè mí lórí tọ́bíkì mi ìwé mufti ẹlẹ́rìn báyìí o lágbájá ẹlẹ́rìn èmi wọ́n ní mò ń bínú sọ̀rọ̀ mufti o wọ́n fún mi lówó oṣù bíi mufti ni mọ̀ náwó lórí mufti ni mọ̀ náwó lórí ẹ̀ mi ò dẹ̀dẹ̀ lórí mufti ẹ̀ rí mi yé dáwà mi ò yàtọ̀ láti 32 years ọmọdé yóò pé 33 dáwà mi ò yàtọ̀ 7 years kí n tó dá dáwà tààwùnù lẹ̀ tó pé 32 ti ń lọ 33 ní Ramadan ti ń bọ̀ 7 years mo ti ń ṣe dáwà tí mo ń ṣe wá sí kódà tí mo dájọ́ lẹ̀ oríṣi méjì ìjọ oríṣi méjì mo dálẹ̀ ìjọ rọ́fùdé àkúlòsì yún nítorí àwọn oríṣi kan àwa dá sàlàfíà lẹ̀ mọ́júlùsù sẹ̀rí àlàmọ́ pè sàlàfíà àhárán ni àwa fìyẹn lẹ̀ àwa dá ètò fẹ̀ tó kó àgbọ́yé Islam aṣáàmìlú lìkàmìlú náà ní ta dálẹ̀ ẹjọ́ òṣèré àti dálẹ̀ Olúwo ṣẹ̀ṣẹ̀ ṣe ó pọ́dún mẹ́wàá tó ń débẹ̀ nígbà tí ó pé ọdún 22 tá a ti ń ṣe dáwà àti àbọ̀ tọ́lọ́ndẹ̀ ti ní kọ́ hàn kọ́ lálùbáríkà nílùú àti gbogbo ilẹ̀ Yorùbá ìgbà yẹn wọ́n ṣe ẹ̀yìn Olúwo ọdún tí ń bọ̀ ní á pé ọdún 5 tó Olúwo yẹn wà ní mufti ṣọ́ọ̀gù wa náà la ṣe ń bá lọ because ṣe ń pè ní mufti ńlẹ̀ Yorùbá àwọn nǹkan kan ń bẹ tó gbọ́dọ̀ nílẹ́gbẹ̀ẹ́ tí táwù yóò ṣe kíni tó fi làgbà láì jẹ́ bẹ́ẹ̀ akọ́lù min solus almaham láàlẹ́ sí tí authority ọba ti wà lẹ́gbẹ̀ẹ́ wa kọ́ báàkì wa akọ́lù min solus tó dín ní 1/3 láàlẹ́ sí àkàn máa ń safe táwù lásán àmọ́ safe táwù ní rí authority kankan tí ó ṣe kíni tí ó báàkì kódà ìtẹ́ ń pè ní iftar tó ní ìdìnàwó tó pọ̀ àní ìrìnàwó gọ́ọ̀mẹ̀ ló lè wà lẹ́gbẹ̀ẹ́ so nígbà wọn á sọ pé mufti ká máa ṣe àmọ́ sí ẹnu wọn bá kágbára wọn bá ká ẹgbọ́n mi nìsín nígbà tí títọ́ lọ́wọ́ fi sọ pé kí authority oṣù kínní o kọ́ bá kí wa ẹlẹ́ẹ̀kejì wọn ni kí ẹrẹ́nu wọn bá tá à ń ṣe ìnáwó pọ̀ nbẹ kódà yóò travel lásán ìnáwó ni jama ta'awunu li muslimina ní gbé àgbowó oṣù lórí mufti o a sì fẹ́ sọ di title lásán ẹni wá ti yàn mufti báwọn nínú Ramadan lẹ́sẹ̀ nígbà Ramadan bá ń bọ̀ ní ó tó mọ̀ pé mufti ni ẹnìkan ní ọkàn kóyin sápò òfin nígbà tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ fẹ́ ṣe tí ò sí kàkà tẹ́ ẹ̀ sí bọ̀ tẹ́lẹ̀ ní tẹ́ ẹ fẹ́ ṣe kò sí ẹ̀rẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀ tẹ́lẹ̀ àwa ní nǹkan tó pọ̀ tá a fẹ́ ṣe ṣe rí èyí tí mò ń sọ yìí àti stand tí mo ní kó ní nǹkan kan ṣe pọ̀ mọ́sọ̀ kan mùsùlùmí ta ni ó unite wa tẹ́ ẹni kí n ṣe sùúrù pẹ̀lú ẹ ta ni ẹni tí èyàn ó tò lẹ́yìn ẹ̀ tí wọ́n ní kí wọ́n máa tẹ̀lé wọnú náà jáde máa lọ tó bá ti ń bú àwọn sàbí iná lọ́wọ́ bẹ́ẹ̀ wọn ò tí ì ṣe bá tó wà rẹ̀ fún ọ gbọ́dọ̀ lónìí báyìí gbogbo ẹni tẹ́ ń tanú báwọn sàbá yẹn ó ti à zọ́nù bil mu'minina khayra mu'mini lásán gan wọ́n ní èrò tó bá dáa ní inú Abakiri àti Umar ìláfà yẹn ni wọ́n fẹ́ gẹ́gẹ́ pé wọ́n fẹ́ mi ṣe ànábì àdàrà àdágẹ́ ọ̀rọ̀ ọjọ́ ọba aláàká ìmú aláìgbọ́n àwọn tí ìṣẹ́gbẹ́ bàbá ẹ̀ bàbá mi àfá mi àtàfá mi àwọn tá a wí ìṣẹ́gbẹ́ wọn tí bàbá mi bá pa sí àwọn tá a wí yìí ó ti kú òun bàbá sẹ́rí a kàn máa fún un ní bàbá táìtù lásán ni èyí ṣe bàbá gidi mọ́ àwọn àdúgbò Ọlọ́run tí bàbá mi fi kú alhamdulilayi bàbá ṣé káàdà máa lè lórí ọjà mọ ipò àwọn sọ̀hábà ọkọ wa ní sọ yìí Buhari ó fi sọ yìí Buhari sẹ́rí wàá dé wàá lù wọ̀ làlẹ́fà àlẹ́fà èṣù sábà ní làlẹ́fà o original tí ò rújú àfi tó rí tiẹ̀ náà bá fẹ́ dàrú lókù a ní fi hàn sí àlẹ́fà èyí ṣe principal gan ṣé wàá tọ́ sí principal ṣé tọ́ mọ̀ kó àwọn ọmọ eré ìké rẹ ní gbogbo ẹjọ́ wa wọ náà ẹja náà lọ gbogbo ẹja ti ń bú àwọn sàábà ẹ wọ iná lọ ni ẹjẹ fẹ́ bèèbú ẹ̀ tún wá bèèbú ẹ lé ní láárí ẹ̀ ní kọjá bí ẹ wà kódà ẹ máa padà sẹ́yìn ni lórí kíni
àwa ń bínú torí tọ́lọ́ ni àwọn tẹ́ ẹ rí yìí mo sọ mọ́kífù mi rí wípé kí n pa fẹ́ràn wọn nítorí tá a fi ń bínú tá a bá ń bínú séèyàn iná ní tẹ́yìn bá ti ń ta sáwọn ẹni ọlọ́run ṣe ìṣẹ́gbẹ́ àwa kódà mọ́ jẹ́gbẹ́ wa gan kódà bó ṣe pa àjù wọn lọ gan wa ń ta sí wọn lọ́nà tọ́lọ́run ọ̀fẹ́ ẹnikẹ́ni tí ó bá bínú sí pé ẹnìkan ń bínú sáwọn sàhábà orí ìburú ti bó ń tọ̀hún làánà ni ànábì ṣépè fún ẹni bá ń bú àwọn sàhábà ó ṣépè fún ìwọ wá ń dìfẹ́ǹdì elépè nìwọ náà ìpè ànábì ó mú ọ ẹ má wọn ṣe rárá àdámọ́ tó bá ti mọ̀ yìí pé a ní gbà gbogbo ẹni tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ kàn ṣòfò dànù àwọn tó yẹ pé agbára wọn bó ṣe tó láàrin ẹ̀dá ibi tó wà náà ni pé wọ́n fún ànábì ní support nípa ọlọ́run tó wá fi ń jágbára fún ẹni pé ó wá yọ́nú sí wọn bẹ́ẹ̀ nìkan bá wá lóun ọ̀yọ́nú sí wọn ayé ó tàn bàjẹ́ nù ọlọ́run yọ́nú sí yẹn wọ́n lọ́ọ́ yọ́nú sí kí ni ọ̀yá wèrè ní wọ́n wà pẹ̀lú wa subhanaka allahumma bihamdika wa nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala alhamdulillahi rabbil alamin.